ẹ má bínú mo ní kí sáré ṣe báyìí ni kó ba lè yé gbogbo wa dáadáa pé kì í ṣe ní ọ̀tọ̀ọ̀tọ̀ kí n má da fídíò yẹn pọ̀ ẹ má bínú. Fídíò tí mo ń wá yìí àwọn ọ̀rọ̀ kan ń lọ tí mò ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan ń lọ tí mò ń gbọ́ ní ọ̀tún ní òsì tí mo dẹ̀ tó rí nípa fídíò yìí ẹ jẹ́ kí n kọ́ play fídíò yìí fún wa náà jẹ́ n play fún akáwọn rẹ̀. Mo kọ́kọ́ kí gbogbo wa fún torí àníyàn tí ó ń kálukú fi ń sọ̀rọ̀ nípa fídíò yìí ó yẹ ọ̀tọ̀ọ̀tọ̀ even though comment tó wà lórí fídíò yìí gan àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ opinion kálukú ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn kan sọ nísọ pé bó ni ọba wa ṣe máa lọ máa kí bákúlẹ̀ tọ́ba àwọn balẹ̀ Yorùbá pé kí wọ́n máa wá kiri tó bá ti jọba wọn lọ máa kí àwọn ọba ilẹ̀ Haúsá káàkiri everything kìnìkan àwọn kan sọ bẹ́ẹ̀ àwọn kan sọ pé kí ló dé kábíyèsí Àsẹ́yìn tí wọ́n ń tẹ̀ fún ọba Sokoto Sultan Sokoto so everybody ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé kí ló tó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ṣe rí nìyẹn lákàìwò papọ̀ Ọlọ́run fún ara ẹ̀dẹ́ mọ̀ọ́mọ̀ láti dá wa ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tí mo kọ́kọ́ fẹ́ fi yé wa èyí tí ẹ̀ ń wò wá ni wípé tí mo kọ́kọ́ fẹ́ jẹ́ kó yé ẹ̀yin tẹ́ ń wò wá ni wípé kò sí ọba tó máa jẹ nílẹ̀ ayé yìí kò ń ṣe ilẹ̀ Yorùbá nìkan o nílẹ̀ ayé yìí tá a bá sọ̀rọ̀ connection bí ọba ń káàkiri kì í ṣe owó nìkan ní connection wàá sọ́ba tó máa jẹ tí ò ní jáde pàápàá first 2 years ẹ̀ ó pọ̀ jù 2 years yóò jáde torí ọba náà ní ó bọba ṣe gẹ́tì ọba ní ó bọba ṣe ìjòyè ní ó bájòyè ṣe onímọ́tò ò ní bọ́lọ́kadà ṣọ̀rẹ́ láyé tí ó bá bọ́lọ́kadà ṣọ̀rẹ́ ọ̀rẹ́ mo ju ẹ lọ àlá wà ń bi ọ̀rẹ́ yẹn bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ọba tọ́ba náà bá jẹ yóò wọ ọba ẹgbẹ́ rẹ̀ nípòkè àwọn ọba wo ni àjọ máa ṣe tọ́bọ̀ bá rújú bóyá àwọn tí ṣáájú mi wà lórí oyè ni ìgbà táwọn ní ìṣòro báyìí nílùú wọn báwo ni wọ́n ṣe fèsì ẹ̀ wọ́n á wára wọn kiri kìdẹ́ńṣọba Ìsẹ́yìn nìkan ló kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ni kìdẹ́ńṣọba Ìsẹ́yìn nìkan gbogbo ọba ní máa ṣe pátá kọ́ra nígbà tí a dé ọ̀dọ̀ ọba lára àwọn ọba tí a dọ́dọ̀ ta dé ọ̀dọ̀ ọba Ọmọgbọ́láhàn Abdulkabir Ọmọgbọ́láhàn bẹ́ẹ̀ ni ní Èkó tí adébẹ̀ wọ́n ní àwọn pé irú gbèsè báyìí àwọn náà ti gbé báwọn náà jáde káàkiri nígbà yẹn bàtà àwọn kọ́kọ́ jẹ́ ọba likewise ọ̀nà ìpínlẹ̀ Ègùsì náà sọ bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé gbogbo wọn tó bá jọba pátá yóò jáde yóò lọ káàkiri mo kọ́ fi hàn pé eléyìí rí tí ẹni tó bá ń fọ́lò péjì kábíyèsí dáadáa yóò rí pé kódà kí n sọ bóyá sọ pé títí emir ló jẹ́ last one a lọ sí ọ̀dọ̀ Ọ̀ọ̀ni a lọ sí ọ̀dọ̀ ọba kan ní Ìgbẹ̀sà Elégùṣì oríṣiríṣi ọba Àgìrán oríṣiríṣi ọba lẹ́kọ̀ọ́ lọ́yọ̀ọ́ ẹlẹ́rìíwẹ̀ kódà kábíyèsí ṣe tuntun nígbà tí kábíyèsí kọ́kọ́ jẹ orí oyè lọ́kọ́ gbogbo oyè mi ilé ìpò tóṣù méjì wọ́n rìn gbogbo Òkè Ògùn tọ́ gbogbo Òkè Ògùn pátá ni wọ́n rìn ó wà lórí péjì náà wọ́n rìn tọ́ gbogbo Òkè Ògùn gbogbo ọba tó wà lókè Ògùn lẹ́sẹ̀ wíyá ọba 100 lápòjúwe at least a sì dé ọ̀dọ̀ ọba 95 lókè Ògùn bẹ́ẹ̀ ni a sì dé ọ̀dọ̀ ọba 95 lókè Ògùn wọ́n fi wá unity lọ so èyàn àwọn kan sọ yẹn láàrọ̀ táwọn èèyàn tún sọ ní pé
kí ló dé tí kábíyèsí tẹ̀ fún ọba pé kí làwọn ọba Yorùbá kí ló máa ń wá lọ sọ́dọ̀ ọba emir ọba Ìlọrin ẹ jẹ́ kí n ṣàlàyé ní lórí ipò bàbá lọ kí ọmọ ni lórí ipò bàbá la sẹ́yìn jẹ́ sọ́ba Ìlọrin bàbá ni ọba sẹ́yìn jẹ́ sọ́ba Ìlọrin lórí àpèrè ni mò ń sọ o ní orí àpèrè asẹ́yìn kì í ṣe gbé àpèrè ọba Ìlọrin ṣùgbọ́n lọ́jọ́ orí bàbá ni emir Ìlọrin jẹ́ sí ọba sẹ́yìn ní ọjọ́ orí bàbá ní emir Ìlọrin ni wọ́n jẹ́ sí bàbá wa kábíyèsí ọba sẹ́yìn ṣùgbọ́n lórí àpèrè tẹ́rí yẹn bàbá ní àpèrè yẹn jẹ́ sí àpèrè emir Ìlọrin so bàbá lọ kí ọmọ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ọba là ń jẹ èèyàn kẹ́ ń jẹ ọjọ́ orí nígbà tí wọ́n débẹ̀ mi mú àgbà ní àárín Ṣẹ̀yìn àti Sókótó mi lè sọ yẹn mi mọ̀ ṣùgbọ́n Ìlọrin mo mọ̀ yẹn nígbà tá a débẹ̀ emir Ìlọrin dé bá wa Sultan Sókótó dé bá wa ń bẹ̀ so wọ́n ti fi àwa sínú ilé kan torí ọba Ṣẹ̀yìn nílé ń bẹ̀ ọba Ṣẹ̀yìn wọ́n ní ilé relationship tó wà láàrin Ìṣẹ̀yìn àti Ìlọrin lè bá béèrè bẹ́ẹ̀ èmi rò pé relationship ló yẹ kẹ́ béèrè ìgbà tí wọ́n fi wá sínú ilé yẹn inú ilé yẹn ni a ti jáde yẹn inú ilé yẹn tẹ́ bá wọ fídíò yẹn dáadáa èmi ni mo wà lẹ́yìn kábíyèsí tí mo sọ green mi ìdí fìlà mẹ́ẹ̀ ẹ wò dáadáa ọlọ́pàá ó síwájú èmi nìyẹn èmi mo wà lẹ́yìn wọn. So now ẹ jẹ́ kí n sọ báyìí nígbà tí kábíyèsí wọlé wọ́n rí ọba Fọlá Sheikh Sulaiman Al-Miskin Billah mufti Diyar mufti Ìlọrin wọ́n kí wọn gẹ́gẹ́ bó ṣe yẹ kí wọ́n kí wọn gẹ́gẹ́ bí ẹni pé ọba ò kì í ṣe ẹgbẹ́ àáfà gẹ́gẹ́ bí ẹni pé bàbá lọba jẹ́ fún àáfà wọ́n kí wọn wọ́n fi òkèrè yọ̀ sí wọn ṣé Sulaiman Faruq náà dẹ̀ ṣe báyìí wọ́n gbé fún wọn àwọn náà dẹ̀ fi òkèrè yọ̀ fún wọn mọ́ á nìyẹn. ẹlẹ́ẹ̀kejì àwọn tún ìkẹ̀rẹ̀ kí gbogbo àwọn tó wà ń bẹ̀. ẹlẹ́ẹ̀kẹta wọ́n lọ sí ọ̀dọ̀ Sultan of Sokoto àwọn ni pé lọ́jọ́ mo ní ọba lèyàn ń jẹ èèyàn ń jẹ ọjọ́ orí Sultan of Sokoto àgbà ni wọ́n jẹ́ fún ọba wa sẹ́yìn lọ́jọ́ orí mi ì mọ tó àwọn méjì síra wọn ẹ̀ pé mi ò ń dàtàn o ṣùgbọ́n lọ́jọ́ orí tí ò rújú àgbà ni wọ́n jẹ́ sí ọba wa àsẹ́yìn bó ṣe ọdún kan bó ṣe ọdún méjì I don't know. tí àbúrò bá fẹ́ kí ẹ̀gbọ́n dandan ni kó tẹ̀ lákọ̀ọ́kọ́ ẹ má gbàgbé pé ọbàjọ́ ni wọ́n. ẹlẹ́ẹ̀kejì ni pé kábíyèsí àsẹ́yìn wà lórí ìdúró Sultan wà lórí ìjókòó ẹni tó fẹ́ kí ẹni tó wà lórí ìjókòó ó máa tẹ̀ lọ́bẹ̀ nìyẹn ni pàtó wọn ṣe àwọn agùnmátẹ̀ àwọn aráabí tí wọn kì í tẹ̀ kíyàn no ọba wo ń ṣe agùn kò ń ṣe àwọn aráabí tó ń tẹ̀ fún yàn ní kábíyèsí ẹni ọ̀pọ̀ bá wá sí gbọ́lẹ̀ ní kábíyèsí tẹ̀ báyìí wọn ọ̀dẹ̀ ń ṣe ọba tí gbogbo wa ń gbé kiri yẹn pé kódà èèyàn kọ́ comment síbẹ̀ pé that's why I trust my king pé tó wẹ́ pọ̀ bá kẹ́ni yóò ti máa tẹ̀ pé a ti máa tẹ̀ fún Emir Ìlọrin ọ̀ra tí kábíyèsí àsẹ́yìn bá tún wá tẹ̀ fún Emir Ìlọrin ni mo tún sọ yẹn o ó tó bẹ́ẹ̀ lọ́jọ́ orí Emir Ìlọrin bàbá yẹn ti máa gbé wọn lé 90 bẹ́ẹ̀ ni
bàbá yẹn àti gbẹ̀rún lé 90 ọba tí wò dé sí gbẹ̀rún lé 90 so àpọ́nlé tó bá ṣe àpọ́nlé fún ọba Ìlọrin ọjọ́ orí ni wọ́n ṣàpọ́nlé fún, kò ń ṣe tóònì yẹn. Tóònì náà dẹ̀ tún ṣe é ṣàpọ́nlé fún, àjọ máa gbé àpọ́nlé fúnra wa ni tá a bá ń sọ tóònì gan fún ẹ. Ṣùgbọ́n tóònì asẹ́yìn, ìpèrè asẹ́yìn kì í ṣẹgbẹ́ àpèrè ọba Ìlọrin. Mo sọ, mo tún stand on it. Bẹ́ẹ̀ ni torí ìgbà tí wọ́n fi ń tí àwọn pàṣẹ fi ń jẹ Ládẹ̀rín fi ti ń jẹ lásẹ̀yìn ti ń jẹ làwọn náà ti ń jọba. Baálẹ̀dẹ̀ làwọn Ládẹ̀rín jẹ kì í ṣọba. Tóyé bàtà Àfọ̀njá tó wà lórí baálẹ̀ àsẹ̀yìn ti ń jọba síwájú gbà yẹn. Ló fà táfọ̀n torí ọba ẹni tó bá jọba kò lè jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́. Ló fà táfọ̀njá fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Tó bá káká lọ́ba ló jẹ ní kò ní jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Tó túmọ̀ sí pé àkọ́kọ́ ọba nílùú Ìlọrin Ṣéhù Álímì ni àbí Abdulsalam ti ń jọmọ Ṣéhù Álímì. Torí Ṣéhù Álímì ò jọba ńlọrin. Ṣéhù Álímì ò jẹ ọba ní Ìlọrin. Àáfàá ni Ṣéhù Álímì gbédè lọrin. Wọ́n dẹ̀ bá Àfọ̀njá lórí ipò ọlá ọba mọ́ baálẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn. Kò yẹ kó ọba wa ń wá kíníkì rárá. Okùn tí wọ́n bá ń lẹ̀ pé àwọn bàbá wa ń bá àwọn bàbá wọn ṣe. Wọ́n gùn ní kò dẹ́ sí Ìlọrin nìkan ni wọ́n lọ. Ó jẹ́ clear nǹkan tí mo fẹ́ clear. Àwọn táwọn wọlé lórí fídíò YouTube wa ẹ jẹ́ ká subscribe. Lórí Facebook tí wọ́n yẹn náà ẹ like láti gba more updates. Right?